ẹ̀yin tí a kéde ẹ jájọ wo fídíò àfáì. òun ní ìmọ̀nà tó dájú pé tó bá di Kùránì mú kò sí ìrìnàjò ayé tó fẹ́ yìí tó lè padà bára jẹ́ kò sí ìdàwọ́ tó fẹ́ ṣe tó o bá ti mú Kùránì di tó o bá ti gbá Kùránì mú bá jẹ́ dàwọ́ tí mo fẹ́ ṣe yìí Kùránì tó borí ẹ̀ fún mi tó o bá ti ní Kùránì nígbàgbọ́ dàwọ́ yẹn ò lè dáhùn. kò sí bó ṣe lè máa lọ tọ́ọ̀bù pé wọ́n ní ábùkún wà nìkan wọ́n ní tẹ̀sílífù kíní kan wọ́n nìkan wọ́n ní tẹ̀sílífù tó o bá ti kọ́kọ́ ní àdéhùn pé Ọlọ́run ní èdè òun ní. tó o bá ti kọ́kọ́ ní pé. tó bá jẹ́ pé gbogbo èèyàn ló lè dàbí àfáì àbí gbogbo mùsùlùmí ló lè dàbí àfáì kò ní sọ̀rọ̀ ìjà ẹ̀sìn ilẹ̀ Yorùbá gbogbo ọ̀rọ̀ tí àfáì ń sọ àti inú àlùkùránì ló ti lọ́ọ́ mu Akéde Oòduà ò lòdì sí o ìkan tó nígbàgbọ́ sí nìyẹn ṣùgbọ́n nǹkan t'Akéde Oòduà lòdì sí ni pé nǹkan tó bá ti sí nínú àlùkùránì má join ẹ̀ mọ́ for example èṣù láàlú kò sí nínú àlùkùránì o lè sọ fún mi pé ìgbà tí Arabic Quran ń bọ̀ a rí èṣù láàlú nínú àlùkùránì tẹ́yìn máa sọ pé àwùsùbìláì kò ní ẹ́fà sí ń bẹ̀ gbà tẹ́ mọ̀ wípé kò ní ẹ́fà sí ń bẹ̀ ẹ ṣe wọ́n mẹ́ṣọ́ orúkọ ẹ̀ fẹ́yìn mùsùlùmí tẹ́ bá understand nǹkan t'Akéde ń sọ for example mo ń teach geography mo wá gbé textbook geography dání ìgbà tí mo wá gbé dání mo wá sọ̀rọ̀ nípa physics mo ń béèrè pé what is matter mo dẹ̀ gbé geography dání o báwo ni ẹ ṣe mọ́ ọpọlọ wá mo ń béèrè what is matter matter is anything that has weight and can occupy space what is matter kíní kan mo bẹ̀rẹ̀ sí ní sọ gas liquid kíní kan mo bẹ̀rẹ̀ sí ní sọ mo kẹ́ gbé geography dání o ṣé yìí student ẹ̀ ní o pé ó dàbí nǹkan ó ti jẹun yọ ní orí tíṣà tó ń kọ́ wa nǹkan t'Akéde Oòduà ń sọ nìyẹn mo tún máa play video brother mi kan àbí bàbá mi kan ẹ tún máa gbọ́ nǹkan tí ẹni yẹn sọ. Akéde Oòduà ò make sense akadapu ọgadapu náà pè wọ́n náà ò ń try gan bó ṣe ń ṣe àwọn èèyàn lọ́nà then Evangelist Zunwa àti àwọn tó kù ẹ̀ ń gbìyànjú Ọlọ́run á dẹ̀ tó bá máa fún yín ṣe nǹkan tèmi kàn rí sí gbogbo ọ̀rọ̀ tí gbogbo yín sọ ni pé number one ni mi tí mo bá yín sọ̀rọ̀ yìí Muslim ni mí tẹ́lẹ̀ Christian ni mí ní ìsìn Ọlọ́run rán òjíṣẹ́ sí àwọn ibi tó fẹ́ rán wọn sí ni kò ń ṣe fún everywhere Jésù ó ń sọ English Ọlọ́run rán sí àwọn tó gbọ́ English ẹ̀ dáadáa ni Ọlọ́run rán Muhammad sí àwọn Arab tí wọ́n understand language ẹ̀ tó bá jẹ́ pé gbogbo àgbáyé ló rán sí ó yẹ kó lè sọ gbogbo èdè tí gbogbo àgbáyé ń sọ ni o Ṣẹ́gun Àrísì tí ò tẹ̀ kí ń ṣe kíní ara tó jẹ́ pé ordinary woman being tí ó ṣe òjíṣẹ́ bí ẹni fún anywhere ó ń sọ 47 language tó dẹ̀ understand ẹ̀ dáadáa tí kò sẹ́ni tó lè ṣe correction ní gbogbo language yẹn tẹ́yìn kan á sọ wípé kíní kan kí ló táwọn máa sọ fún yín wípé Ṣàngó àtògún ló yẹ kí gbogbo àgbáyé máa bọ̀ àwọn ò sọ yẹn fún yín ẹ̀yin tẹ́ wá bí lóò pé ẹ̀sìn yín náà ni kíní ẹ̀ tó wá ń kọ̀ǹdẹ́mù ẹ̀sìn kan bẹ́sìn kan ọ̀dà tí ò bá da Ọlọ́run ò ní sọ wípé ẹ̀sìn yìí da Ọlọ́run tẹ̀ nìran yàn wáyé nípa ẹsẹ̀ rárá ẹ̀bùn ń ṣe àwọn èèyàn lọ́nà by saying Muslim is only religion láyé níbo náà ti ń ṣerú ẹ̀ Ọlọ́run rán Muslim ó rán ànábì wá báwọn Arab ni ó rán Jésù wá báwọn tó ń sọ English títí ẹ̀ tó ń understand language ẹ̀ kí ni problem ẹ̀yin Muslim yẹn gan-an náà ẹ ti ń ṣe for the past 20 years nobody to challenge yín ẹ rí yàn for the let's say 1.5 years ẹ ti bẹ̀rẹ̀ sí ní máa pariwo kiri ẹ ti ní ẹ lọ bá wọn DSS ẹ lọ bá wọn kinní kan arrest gbá arrest àwo gbogbo jẹ́ pé bí ànábì yín náà ṣe nìyẹn tó yẹ pé ẹ̀yẹ ẹjọ́ tó yẹ kó fojú wò pókè tí a fi fà létí ẹ lọ gápá ni èyí tó bá yẹ kó sọ pé ẹ lọ ṣe lé ìfúnlẹ̀ ká kàn fi wọ́n nu ẹ pàdánù ni báwo lẹ́yìn náà ṣe ní máa sáré pariwo ọ̀dọ̀ DSS ọ̀dọ̀ àgọ́ ìpọ́n DSS ọ̀gbọ́n wà láyé ká ní kò sí DSS ni the next time máa rí ni wípé ẹ máa ní kọ́ pààyàn lọ lórí ìṣojú àwọn èèyàn ìṣojú yín báyìí lẹ́wọ̀n máa ní kọ́ máa pa àwọn èèyàn ẹ ti sọ́dọ̀gùn ohun tó bá ṣe fún yàn
tẹ́nìyàn ò sọ̀rọ̀ tó bá ṣe fún wọn náà kò yẹ kí wọn náà sọ̀rọ̀ wọn náà mú mọ́ra ni. àwọn tí Akéde Oòduà ń fẹ́ lélẹ̀ ìwọ tó bá dé ronú jinlẹ̀ dáadáa Akéde Oòduà sọ pé kẹ́ ló máa bọ Ṣàngó àwọn yan Elédùmarè ti fún wọn ní ẹ̀wà wọn bó máa dẹ̀ rí nìyẹn títí tí ayé máa fi parẹ́ ìwọ ni kí wọ́n jẹ́ èèyàn láyé wọ́n ti Prophet Muhammad òun náà ti kópa ẹ̀ láyé òun lẹ́ ń sọ lẹ́nì bó jẹ́ dáadáa bó jẹ́ búburú ni ìwọ náà make impact láyé tó jẹ́ pé àwọn kan náà máa sọ nípa ẹ̀ òun lákéde kò ń ṣe ojoojúmọ́ ló máa tò sẹ́yìn èèyàn náà bí gbogbo ṣe tò sẹ́yìn Prophet Muhammad àbí Jesus Christ ìwọ náà kọ̀ǹda náà nìwọ náà ó kọ́ tí discover ara ẹ̀ ni àwọn Ṣàngó sọ pé bóyá kẹ́ wá tò sẹ́yìn àwọn tí ìdájọ́ àtòdodo bá yẹ ó lè pè wọ́n nǹkan tó wà fún nìyẹn but wọ́n náà tẹ̀ láti create impact nínú life wọn tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ òun lákéde Oòduà sọ èwo ni ànábì sọ wípé kíní kan sọ wípé at the end of the day kọ́tà ànábì sọ a máa gbọ́ pé èṣù wà ń bẹ̀ Ọbàtálá wà ń bẹ̀ Ọ̀ṣun wà ń bẹ̀ báwo ni ẹ ṣe join mọ́ Al-Quran tó gbé wá láti ilẹ̀ Saudi báwo ni ẹ ṣe gbogbo àwọn tẹ̀yìn mẹ́sàn tẹ̀sán pé wà ní Al-Quran sí ṣé wọ́n ṣèṣẹ̀mí ní Saudi Arabia for information o gbogbo ẹ̀ tẹ́ máa sọ pé Mẹ́kà ṣáájú Ilé Ifẹ̀ ẹ lọ gbá research dáadáa Ilé Ifẹ̀ òun ṣẹgbẹ́ Mẹ́kà ìgbà tó bẹ̀rẹ̀ sí ní gbé Mẹ́kà ni mò ń sọ Ilé Ifẹ̀ kò ń ṣẹgbẹ́ Mẹ́kà Ilé Ifẹ̀ tí yẹn exist before kan tó bí grandpa Prophet Muhammad ó dàbọ̀.